àwọn èèyàn rò pé awuyewuye tó ń lọ láàrin Ọọ̀ni àti Aláàfin ti wá sópin o, ṣùgbọ́n ohun tó tún ṣẹlẹ̀ rèé o, ó gbẹnu tán o. Kábíyèsí yìí ló tú àwọn àṣírí kan lórí ìdí tí Aláàfin ò ṣe wá sí anniversary Ọọ̀ni of Ifẹ̀. Kí ló ṣẹlẹ̀ gangan lóòótọ́? Àwọn èèyàn ńláńlá káàkiri Nàìjíríà ni wọ́n péjú pésẹ̀ síbi anniversary Ọọ̀ni. Kí ló dé táláàfin ò wá? Kí ló dé tí wọn ò rí Aláàfin níbẹ̀? Kí ló ṣẹlẹ̀ gangan? Àwọn awuyewuye wo ló tún ti jáde o, ẹ̀yin èèyàn wa? Kábíyèsí yìí wọ́n sọ ohun tó ṣẹlẹ̀ o, wọ́n sọ ohun tí wọ́n mọ̀, wọ́n sọ ohun tí wọ́n lérò, wọ́n sọ ohun tó ń ṣẹlẹ̀ gangan, ẹ̀yin èèyàn wa. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu kábíyèsí yìí. Ẹ ṣé gan ni à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà lára ò tán bọ̀rọ̀. Tí àwọn èèyàn gan tí ọkọ béèrè lọ́wọ́ mi kó tó di pé a ṣe àjọ̀dún yẹn wípé ṣé aṣọ ọ̀gbà Aláàfin máa wà, mo ló máa wà lórí pé iná ọ̀tẹ̀ ó ti kú. Ṣùgbọ́n tí a bá dáná ọ̀tẹ̀, ẹ tó dáná ọ̀tẹ̀ yẹn tí ò bá tí ì sinmi àti máa dáná ọ̀tẹ̀ kò ní sinmi wàhálà náà ní ṣíṣe. Aláàfin Ọ̀yọ́ tó ń gbé wá òun náà ló ń ṣe. Nígbà tí kábíyèsí wa ọba Ọ̀jájá ọba Ògúnwùsì nígbà tó jẹ ọba kí náà ṣe níjọ́ kejì tó jọba bíjọ́ kẹta wọ́n gba Ọ̀yọ́ lọ ọlọ kí Aláàfin. Kì í ṣe pé bóyá wọn ní kàn ó lọ Ọ̀yọ́ rí, torí wípé bí ìgbà tí Ọọ̀ni bá dídínkù ara ẹ̀ ni láti lọ sọ́yọ́. Ṣùgbọ́n ìyẹn kọ́ ni bàbá wa ìgbé dání tiẹ̀, àlàáfíà pé kó lè jọba nílẹ̀ Yorùbá làwọn gbé dání náà ṣe lọ sí Ọ̀yọ́. Even though gan Aláàfin ìgbà yẹn Aláàfin Ànọ́bálà nínú wọn ò believe, inú wọn dùn gan. Gbogbo nǹkan tó wà nínú bàbá yẹn ló purge out ó dẹ̀ jẹ́ kí kábíyèsí ọbẹ̀ ní Ògúnwùsì mọ̀ wípé àwọn wà ní accord. But ọbẹ̀ eléyìí tó ń gbé dání wá orúkọ máa ń ròyìn gan ni o. Orúkọ kábíyèsí yẹn ń rò ní wípé téèyàn bá ti wà tó jẹ́ wípé kò sálàáfíà nínú prógrámù ẹ̀ kò lè ever gba àlàáfíà dání. So because ìgbé ọmọ tó lè fa rift láàrin wọn àti Ọọ̀ni pé number one wọn ò jọ sí ní the same class, number two wọn ò jọ ní nǹkan kan pọ̀, number three nígbà tó ń jẹ ọba kábíyèsí lọ́bẹ̀ àbí nígbà coronation. So that is the kábíyèsí ò ní nǹkan kan against it, but olóní nǹkan dọ́là tá máa ń sọ pé jà Ọọ̀ni àti Aláàfin máa ní ta ní jẹ́ ta ní Aláàfin bá jà àti Ọọ̀ni ẹ ti rí Ọọ̀ni rí tó bọ́ síta tó ní òun bá Aláàfin jà. Aláàfin ló ń bọ̀ Ọọ̀ni jà, Ọọ̀ni ò bá Aláàfin jà. Báwo ni bàbá ṣe fẹ́ máa bọ́ mi ẹ̀ jà? So but nígbà tí ìgbà tá bẹ̀rẹ̀ 10 years anniversary yẹn ó dùn mí gan díẹ̀ wípé àrí bàbá ẹ̀ ní first day, second day, third day. Ọjọ́ Òyìnbó dẹ ní 10 years anniversary kábíyèsí. Kò mọ̀ pé nìkan ò wá. Sọ̀rọ̀. Ọjọ́ Òyìnbó kò mọ̀ pé nìkan kan ò wá. Kò sí tó kan kábíyèsí náà pé èèyàn kan wá èèyàn kan wá. Àwọn tó tiẹ̀ wá gan tó jẹ́ dignitarians kan wá. Gómìnà Lagos State wá, Ọ̀ṣun, Ògùn, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. First lady, she was there. Many ọba Sultan of Sokoto, he was there. Kò sẹ́ni tí ò gbẹ̀ pa. So ẹgbẹ́ nìkan bá wá lẹ́nìkan wàhálà ilé ayé tiẹ̀ ni, so kò tiẹ̀ ká anybody. ọ̀rẹ́ o, ẹ̀yin èèyàn wa, kí lẹ rí sí gbogbo èyí tí kábíyèsí yìí sọ? Ṣé bó ṣe rí gan-an náà ni wọ́n ṣe sọ yẹn? Kí lè rò tí yín? Ẹ dá sí, ẹ drop comment yín. Remember to like, share, follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number
péèjì yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ò ní gbọ́ tó lóhùn ò ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.